Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lórí ọ̀rọ̀ bàbá wa Dr. Ibrahim Hawa Ọlọ́run kó jẹ́ a rí wọn pẹ́. La ilaha illallah. Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún wọn láíláí. Gbogbo tó bá tún wá tara wọn jáde báwọn tí ń jógo fún ìsìláàmù Ọlọ́run kó ṣà wọn náà lógo. Mo láwọn kankan tí ò yé mi lórí ọ̀rọ̀ wọn. Mo rí fídíò àwọn èèyàn méjì. Ẹnìkan kọ tọ́pìkì síbẹ̀ pé ní ń tó fa ìjà láàrin àwọn àti Dr. Ibrahim Hawa. Ẹnìkan náà tún wá sí fídíò ó ní àwọn yẹn wọ́n ń kí bàbá wa Dr. Ibrahim Hawa, kódà wọ́n ní àwọn ó ṣe ẹ́písòdì 20 làwọn ń lọ. Mo wo tẹnìkíní mo wo tẹnìkejì, mo digest ẹ̀. Èmi fún ara mi náà wá ríra mi pé nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ nínú àwọn tó fara gbọgbẹ́ mo jẹ́ kan. So ó jẹ́ kí àwọn nǹkan kan má yé mi mọ́ lórí ọ̀rọ̀ bàbá yẹn. Ṣé àbátan láwọn ń lọ sí 20 episode yẹn pẹ̀lú ògo Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ tí ò yé mi ó kọjá 20 episode. Eléyìí tí mo fẹ́ máa sọ yóò fẹ́ tó 40. Àwọn nǹkan tí ò yé mi lórí ọ̀rọ̀ wọn ń gbé níbi tí ojú mi tó mọ̀. Èyí máa wá bá a bọ̀ títí fá tó fi kanrú ibi tọ́rọ̀ náà ti padà kanrú èmi náà. Bàbá yẹn wọ́n yé sọ ọmọdé, àgbàlagbà ni wọ́n. Ẹni ó bá rí wọn ní dèdè éjì wọn yìí tí ń bá ń ṣépè fún wọn àbí ń bá ń kàn bú wọn tó sì jọ ọmọdé, ó yẹ ká sọ fún pé síwọ náà fẹ́ dàgbà. Ṣùgbọ́n Ọlọ́run ò fi àgbàlagbà kò fi pín òdodo ọ̀rọ̀. Torí ọjọ́ Ọlọ́run ó gbé ànábì dìde lójíṣẹ́ kò kọjá 40 years. Ànábì Ìsá àwọn ò tẹ̀ pé 40. Bàbá àwọn àfáà wa ní Ọlọ́run kì í rán arúgbó ńṣẹ́, àgbà ló dé bá ń bẹ̀. Ó jẹ́ mọ̀ pé bàbá yìí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ tán fi dàgbà tó báyìí tán ti ń ṣe ìsìláàmù bọ̀ wá. Wọn àti ìbírú wa yìí, kódà wọn àti ìbí àwọn míì tán jù wá lọ náà. Àwa sì lágbà ńlé ìmọ̀ jágbó kún wa lójú. Dédé tá a bá rákìyèsí tá a lè pe àwọn bàbá wa sí, àwọn tán bí wa, bá a ṣe gbà sọ dédé rẹ̀ ni ọmọ tó bá lẹ́kọ̀ọ́ fi gbọ́dọ̀ bá bàbá sọ. Níbi tó jù mí tó mọ ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ pé ààrẹ nìkan tó bẹ̀rẹ̀ sí bú gbogbo àwọn àgbàlagbà nílẹ̀ yìí. Ó bú ọba Ìlọrin, ó bú mọ́mọ́, ó bú àwọn àfáà tó pọ̀ o, àmọ́ èyí tó pọ̀ jù Ìlọrin ló fì sí. Ti Ìlọrin ni. Ọ̀rọ̀ Ìlọrin kọ́ láti ẹ̀ wá ń sọ yìí. Èèyàn ń bú gbogbo àwọn àgbàlagbà, wọ́n ń bú gbogbo àwọn àfáà, wọ́n ń sọ̀rọ̀ tí ò dá sí wọn, tí ò ṣe déédéé tí ìsìláàmù kọ́ wa. Kálukú wa ń pariwo pé àríwó eléyìí rí o, àríwó eléyìí rí o. Ó nọ́mà ọmọdé ó lè kọ̀rẹ́tì àgbàlagbà. 98% èèyàn tí làákàyè wọn ò dẹ̀tí ni ó accept ọ̀rọ̀ yẹn. Jọ ń tọrọ Ọlọ́run gbogbo ìwọ tó bá ń wo fídíò yìí, tó bá ṣépè àti ìwọ àtẹbí rẹ náà lẹ́ni, tó bá wá ṣàdúrà àti ìwọ àtàwọn ẹbí rẹ náà lẹ́jọ́ ní. Àwọn tí ò yé èmi lèmi fẹ́ máa sọ. At a time àwọn kan dìde wọ́n ń gba ara ta, àwọn èèyàn ń sọ̀rọ̀ ó máa bú àwọn àgbàlagbà nígbà tẹ́lẹ̀ yìí wọn ọ̀rọ̀ tó dáa nìkan tí ò fẹ́ràn mọ́. A rí àwọn èèyàn tí wọ́n wà ní sáìdì àwọn ẹni tá a ní ń bú àwọn àgbàlagbà yìí, àwọn tá ń jẹ́ bí ọ̀rẹ́, àwọn tá ń jẹ́ bí àáfàá fún,
àwọn tí wọ́n ń jẹ́ bí alámọ̀ràn látọ̀dọ̀ wọn ni ìrìn àjò àmọ́ lọ kóòtù ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí í gbé àwọn èèyàn níbi tí mo ti sọ pé ní àwọn nǹkan kan bẹ tí ò yé mi lórí ọ̀rọ̀ bàbá wa Dr. Ibrahim Awao. Wọ́n bẹ̀rẹ̀ sí í gbé àwọn èèyàn kí n mú sáǹpù wá nínú ẹni tẹ́ ẹ mọ̀ tó gbajúgbajà dáadáa àfáwà Yẹsí Àrúnákà wọ́n jẹ́ kan nínú àna tá a tún mọ̀ tó gbajúgbajà dáadáa àfáwà Sheikh Jakmal wọ́n jẹ́ kan. Ẹ wo tí ẹbí àti tàfà Yẹsí Àrúnákà bó ṣe le tó. Bàbá wa Dr. Ibrahim Awao wọ́n ti wà léèyàn, wọ́n ti wà nípò, wọ́n ti wà ní mímọ̀, wọ́n ti wà lóye. Ó dá mi lójú wọn ó mọ̀ wọn ní sọ pé àwọn ọmọ àárí wọn níjọ́ náà lọ wọn àdá sí. Nígbà tó wá yá àwọn èèyàn tí wọ́n wà ní sáìdì àwọn tí wọ́n fọlọ́pàá gbé irú àwọn àfáà Yẹsí Àrúnákà, àwọn àfáà wa Jakmal àtàwọn bẹ́ẹ̀ 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 ní tí ìbá dé rí tèmi ò torí wọ́n gbé mi náà. Ọ̀rọ̀ yẹn àwọn náà wò pé ẹni yìí náà òun náà ṣe kinní òun náà ṣe kinní báyìí pé etí wọ́n ti ẹ̀ ṣe ọ̀pọ̀ ju táwọn ẹni yìí ṣe lọ. Àwọn náà bá lọ sí ilé ẹjọ́ pé ọ̀dà ọ̀rọ̀ ẹ̀wọ̀n kọ́ ọ̀rọ̀ pé kinní kọ́ mùsùlùmí kan náà ni wá bọ́tì ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí alátìfòpin sí Islam gbọ́dọ̀ máa lọ báyìí. Níjọ́ tí ọ̀rọ̀ títí ẹni yìí wá títí àwọn sáìdì wa kejì wá dé níjọ́ náà ni a ṣẹ̀ṣẹ̀ wá kófìrí bàbá wa Dr. Ibrahim Awao kọ́lọ́njẹ́ àrí wọn pẹ́. Àkọ́kọ́ ń gbọ́ lábẹ́lẹ̀ pé ẹnìkan bẹ tán pè ní Dr. Ibrahim Awao ẹnìkan bẹ Dr. Ibrahim Awao. Nígbà tó yá ọ̀rọ̀ náà dé fíì wọ́n láwọn ni wọ́n lọ sí police station, àwọn ni wọ́n gbà àwọ́dà, àwọn ni wọ́n ọ̀rọ̀ yìí rú jáde ó di pé ní àwọn ni wọ́n ránṣẹ́ àwọn ni wọ́n ránṣẹ́ àwọn ni wọ́n ránṣẹ́ àwọn ni wọ́n ránṣẹ́. Ọ̀dà ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ bọ̀ àgbọ̀ wọn ní bàbá sọ pé ọ̀rọ̀ píìsì làwọn ń wá kí àlàáfíà ọgbà yìí ibi tí ò ti wá yé mi mọ́. Nígbà tí wọ́n ṣe báwọn níbi tí tàwọn eléyìí tí tàwọn kan sì ti kọ́kọ́ síwájú tàwọn eléyìí kọ́ ló bẹ̀rẹ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ níbi tàwọn tó síwájú wọ́n ṣe bẹ́ẹ̀ níbi tí tàwọn ẹni yìí. A tún wá rí i pé ní àwọn ẹni yìí tó bá dà nìkan wọ́n ní àwọn ń bẹ pẹ̀lú wọn Dr. Ibrahim Awao àwọn ò sí pẹ̀lú wọn. Àmọ́ at the end of the day a padà tún rí i pé wọ́n ń bẹ pẹ̀lú wọn náà ni tó ń fún wa ní fọ́tò pé bàbá wọn sọ wọ́n di bàbá àṣàlẹ̀ wọn. Wọn ò sì jẹ́ bàbá àṣàlẹ̀ fún àwọn other side. Bákan ni wọ́n ṣe ní nọ́mbà gbogbo àwọn ará bíi tán fi di pé ní wọ́n fà wọ́n mára. Ókè ọ̀dà wọn ní nọ́mbà àtàwọn other side yìí bàbá tí wọ́n fẹ́ kó gbogbo wa pé ọmọ wọn ò pé àwọn táwọn àlẹ́gbẹ̀ẹ́ kejì pé ní ẹ wá gbogbo àwọn tán gbé lọ mọ́ sọ yìí o ẹ wá. Tábà padà wá rí a rí pé ní bàbá sì ń bẹ pẹ̀lú àwọn ẹgbẹ́ kan kódà àwọn kan tún gbé information wa kó dá mi lójú o wọ́n ní kódà wọ́n ń fún wọn lówó wọ́n ń finance wọn kódà wọ́n ń ta kéèsì fún wọn wọ́n ń ra kéèsì fún wọn wọ́n. Bàbá wa Dr. Ibrahim Awao nǹkan kan máa wá ṣe mí láàánú pé ní mo bá nírú yín bàbá irú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ ń pa yín yìí inú mi ò ní dùn inú mi ò mọ̀ bàjẹ́ tí n bá lè bá wọn jà tí n lè gbé wọn lọ kóòtù inú ìbànújẹ́ ni wà pé ní bàbá mi làwọn èèyàn ń fà káàkiri báyìí. Ẹ sà àárín yìí ò yé wa àkọ́kọ́ nù lérí ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ máa sọ lérí ọ̀rọ̀ àwa Dr. Ibrahim Awao. Èmi ò sí láti wá dá yín lẹ́bi torí pé ní ìgbọ́rọ̀ lẹ́nu yín rí
àmọ́ àwọn tá à ń rí ní traces ó fẹ́ máa rí bákan ọ̀rọ̀ yẹn ti wá di ti gbogbo ayé gbogbo wa ò rí bákan náà ara hàn tó lè gbé mara ara ẹni tí ò lè gbé mara yá èyí ṣe tí fi rí báyìí èyí ṣe tí fi rí báyìí a sì rá àwọn tó yá sí pé ní wọ́n ń kí yín nítorí nǹkan kan tí Ọlọ́run ọba ṣe fún ẹ̀dá ni ó ṣe fún ntọ́lọ́run bá léyìn ò ní o ò lè ní tó bá fi èrú tó bá wò kọ́ bá yóò padà bọ́ ọmọ lọ́wọ́ ẹ sà àárín yìí ò yé wa wá wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu ìfẹ́ kó gùn ni o mo tó ń bọ̀ wá Ọlọ́run jẹ́ àárín yín pẹ́ o.